Quadri Ọláwálé ní orúkọ ti tèmi. Níbo ni à ń lọ lónìí? Ìlú Ìdànrè. Ibẹ̀ ni a ti fẹ́ ṣe àfihàn gbogbo nǹkan tí ó ń lọ ní ìlú Ìdànrè. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ìlú Ìdànrè jẹ́ ìlú kan nílẹ̀ Kóòtù Òjìrè ní ìpínlẹ̀ Oǹdó tí àwọn bàbá wa tí wọ́n tẹ̀dó sí ní ayé ìgbàun, àwọn tí wọ́n bọ̀ láti Ilé Ifẹ̀ tí wọ́n tẹ̀dó sí orí òkè Ìdànrè. Kí ló rọ̀ mọ́ òkè Ìdànrè? Kí ni àwọn ohun mèremère tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó sì tún ṣẹ́kù síbẹ̀ nígbà wáṣẹ̀ àti títí di àsìkò tí a fẹ́ fi hàn ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa káàkiri àgbáyé. Pàápàá jùlọ, gbogbo wa ni a ti gbọ́ nípa alifábẹ́ẹ̀tì tí a mọ̀ sí alifábẹ́ẹ̀tì Odùduwà, tí a mọ̀ sí adìẹ kọ̀wé òyìnbó kàtì ní orí àpáta Ìdànrè. Gbogbo ẹ̀ náà la máa fi hàn yín. Ẹ mọ́ bá wa ká lọ. Lẹ́ẹ̀kan sí, Quadri Ọláwálé ní orúkọ ti tèmi ní orí ìkànnì Yorùbá World Media. Ẹ mọ́ bá wa ká lọ. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìlú Ìdànrè, kò sí bá a ṣe fẹ́ sọ ọ́ láì ní mẹ́nuba òkè Ìdànrè, nítorí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìlú Ìdànrè lónìí, orí òkè Ìdànrè ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Báwo wá ni orí òkè Ìdànrè ṣe jẹ́? Ọdún wo ló ti wà? Àwọn wo ló kọ́kọ́ tẹ̀dó síbẹ̀? Ta lẹni tó tẹ òkè Ìdànrè dó gan? Kí làwọn nǹkan àrísàmì tí ń bẹ lórí òkè Ìdànrè látayé ọjọ́ òun títí dòní tí ò sì parẹ́? Ìtàn àti gbogbo ohun tó rọ̀ mọ́ òkè Ìdànrè àti ìlú Ìdànrè lápapọ̀, gbogbo ẹ̀ la mú wá fún yín lórí ìkànnì Yorùbá World Media. Sodiq Olúwaṣèyí lèmi ń jẹ́, Basharu bàbá tó bí mi lọ́mọ. Ẹ mọ́ bá wa ká lọ. Ìlú Ìdànrè wà ní ìpínlẹ̀ Oǹdó, níjọba ìbílẹ̀ Ìdànrè lápá ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ Nàìjíríà. Kò ju bíi 20 kìlómítà sí ìlú Àkúrẹ́ tó jẹ́ olúìlú ìpínlẹ̀ Oǹdó. Ìlú Ìdànrè ní àwọn ìlú mẹ́ta tí wọ́n parapọ̀ ń jẹ́ Ìdànrè, táwọn ìlú kọ̀ọ̀kan yìí náà sì lọ́ba tiwọn. ìkan nínú wọn ni Àtọ́ṣìn Ìdànrè, torúkọ oyè ọba tí wọ́n ń jẹ́ Adúranjọ tìlú Àtọ́ṣìn Ìdànrè. ìkejì ni Aládé Ìdànrè, Aládé Okùn tìlú Aládé Ìdànrè lórúkọ oyè ọba tiwọn. Odòdé Ìdànrè ní ẹlẹ́ẹ̀kẹta. Òun ló sì gbajúmọ̀ tó tún tóbi jù láàrin ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí, nítorí pé inú Odòdé Ìdànrè tí wọ́n tún ń dàpè ní Òde Ìdànrè, inú ẹ̀ gan-an ni òkè tó gbajúmọ̀ yìí, ìyún òkè Ìdànrè, inú Òde Ìdànrè ló wà. Ọwá ti ìlú Ìdànrè lórúkọ oyè ọba tí wọ́n jẹ ní Odòdé Ìdànrè. Èdè ìlú Ìdànrè farapẹ́ èdè tí wọ́n ń sọ nílùú Oǹdó. Iṣẹ́ ọ̀gbìn lọ́pọ̀lọpọ̀ àwọn olùgbé ìlú Ìdànrè yàn láàyò, pàápàá jùlọ àwọn àgbẹ̀ oníkòkó. Ìwádìí sì fi hàn pé ìlú Ìdànrè ni ìlú tó ń pèsè ọ̀pọ̀lọpọ̀ kòkó jù lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn òkè ńláńlá ló yí tìbútòrò ìlú Ìdànrè ká, tó sì jẹ́ pé àwọn òkè kọ̀ọ̀kan ni wọ́n ní orúkọ wọn, tí wọ́n sì ní àwọn ìtàn tó rọ̀ mọ́ bí òkè kọ̀ọ̀kan ṣe jẹ́. Ìtàn nípa òkè Ìdànrè tó jẹ́ òkè tó gbajúmọ̀ jù láàrin àwọn òkè ńláńlá tó wà nílùú Ìdànrè, tó sì jẹ́ òkè àpèwáwò lágbàáyé tó nírúurú àwọn èèyàn nílẹ̀ yìí àti láwọn ilẹ̀ òkèèrè ń fẹ́ràn àti máa ṣàbẹ̀wò síbẹ̀ torí onírúurú àwọn nǹkan ìyàlẹ́nu, àwọn nǹkan àrísàmì àtàwọn nǹkan àrítọ́kasí tí ń bẹ lórí òkè ọ̀hún látayé láíláí táwọn bàbá wa ti kọ́kọ́ tẹ̀dó síbẹ̀. Ọlọ́fin ló tẹ orí òkè Ìdànrè dó. Orí òkè yìí ni wọ́n tún ń dàpè ní Ufẹ̀ òkè, tó túmọ̀ sí orí òkè táwọn ará Ifẹ̀ tẹ̀dó sí, ìyún òkè àwọn ará Ifẹ̀ tàbí òkè Ifẹ̀ lédè kúkúrú. Ta wá ni Ọlọ́fin? Kí ló fà á tó fi kúrò nílé Ifẹ̀? Bó o ló ṣe wá tẹ̀dó sórí òkè Ìdànrè? Ọlọ́fin jẹ́ ìkan nínú àwọn ọmọ Odùduwà nílùú Ilé-Ifẹ̀ tó jẹ́ orírun Yorùbá. Nígbà tí Odùduwà tó jẹ́ ọba ìlú Ilé-Ifẹ̀ nígbà náà tó papòdà, aáwọ̀ bẹ́lẹ̀ láàrin àwọn ọmọ Odùduwà. Onírúurú awuyewuye ló jẹyọ lórí pé ta ni ó gorí àpèrè Odùduwà, èyún pé ta ni ó gorí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba lẹ́yìn bàbá àwọn Odùduwà tó gbéṣẹ̀. Gbogbo wọn ò fẹ́ gbà fúnra wọn, wọ́n jà á níjà, wọ́n sà á lóògùn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn, Ọlọ́fin ló padà gorí àpèrè Odùduwà gẹ́gẹ́ bí adelé. Lẹ́yìn ìgbà díẹ̀ tí Ọlọ́fin jẹ adelé nílùú Ilé-Ifẹ̀, aáwọ̀ láàrin àwọn ọmọ Odùduwà tún tẹ̀síwájú.
ìbínú ẹ̀ ló mú kí ọlọ́fin fi ìlú Ilé-Ifẹ̀ sílẹ̀ tó sì ní òun ó lọ jìnnà réré sí àwọn ọmọ Odùduwà tó kù. Nígbà tí ọlọ́fin ó sì fi kúrò nílùú Ilé-Ifẹ̀, ó kó lára àwọn nǹkan tó jẹ́ ti Odùduwà, ìyún adé idẹ, ìrùkẹ̀rẹ̀ àti àwọn nǹkan míì. Báyìí ni ọlọ́fin ṣe gbéra tó fi ìlú Ilé-Ifẹ̀ sílẹ̀ pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò, ọlọ́fin pẹ̀lú àwọn èèyàn tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn wọ́n tẹ̀dó sí agbègbè kan tí wọ́n ń pè ní Ìjámọ̀. Ibẹ̀ ló di ìlú Ilẹ̀-Olújì lónìí. Lẹ́yìn àsìkò díẹ̀, ọlọ́fin gbéra kúrò ní Ìjámọ̀. Lára àwọn èèyàn tí wọ́n jọ ń lọ dúró sí Ìjámọ̀, wọn ò bá ọlọ́fin tẹ̀síwájú nínú ìrìn àjò náà. Ọlọ́fin àtàwọn èèyàn yòókù tí wọ́n tẹ̀lé ń tẹ̀ sọ́wọ́ wájú, wọ́n mú ìrìn àjò wọn pọ̀n. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò nínú ìrìn àjò wọn, wọ́n tún dúró ní ìlú Ẹ̀pẹ́. Lára àwọn èèyàn tí wọ́n tẹ̀lé ọlọ́fin dé ìlú Ẹ̀pẹ́ náà tún tẹ̀dó síbẹ̀, ṣùgbọ́n ọlọ́fin tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀. Ó kúrò ní ìlú Ẹ̀pẹ́. Ọlọ́fin padà dúró ní agbègbè kan tí wọ́n ń pè ní Ọjà Ńlá tí kò jìnnà púpọ̀ sí odò Ọ̀wẹnà. Ọlọ́fin àti àwọn èèyàn rẹ̀ tún lo àsìkò díẹ̀ ní Ọjà Ńlá. Lẹ́yìn tí ọlọ́fin kúrò ní Ọjà Ńlá tó tún lọ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n jọ ń rìnrìn àjò náà, ní kété tí wọ́n kọjá odò Urorẹ́ ni wọ́n tẹ̀dó sí agbègbè kan tí wọ́n ń pè ní Ìtajà. Ibẹ̀ ni ọlọ́fin àtàwọn èèyàn tí wọ́n jọ ṣe ìrìn àjò débẹ̀ fi ṣe ibùgbé. Ọlọ́fin lò tó 40 ọdún sí lẹ́yìn tí wọ́n ti tẹ̀dó sí Ìtajà. Nígbà tí àgbà dé sí ọlọ́fin tí kò lè rìnrìn àjò mọ́, ọlọ́fin wọnú òkè ńlá kan lọ tí kò jìnnà sí agbègbè Ìtajà. Nígbà tí àwọn èèyàn ò rí ọlọ́fin, wọ́n tọpasẹ̀ rẹ̀ ló jẹ́ kí wọ́n mọ̀ pé inú òkè ńlá kan ló wọ̀ lọ, tó túmọ̀ sí pé ọlọ́fin ṣèṣe akọni. Lẹ́yìn tí ọlọ́fin papòdà ni wọ́n fi Agbógun jẹ ọba wọn. Agbógun ló dàbí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ọlọ́fin. Ìdí tí wọ́n sì fi ń pè ní Agbógun ni pé gbogbo ìgbà tí ọlọ́fin àtàwọn ọmọ ogun bá ń lọ sójú ogun, òun ni ó bá ọlọ́fin gbé àwọn nǹkan ìjà ogun rẹ̀ tí ó sì dúró ní ẹ̀yìn ọlọ́fin. Ìdí ẹ̀ ní tí wọ́n fi ń pè ní agbẹ́rù ogun. Òun ni wọ́n ń dà pè ní Agbógun. Lásìkò tí ó wà lórí àlééfà gẹ́gẹ́ bí ọba wọn nígbà náà, ó wòye wípé ibi tí wọ́n tẹ̀dó sí látàyè ọlọ́fin nígbà náà, ó ṣeé ṣe kí àwọn ará ìlú bòmíì tí wọ́n ń kógun bọ̀ kí wọ́n kógun jà wọ́n tàbí kí wọ́n kó àwọn èèyàn ń lẹ́rú, nítorí òwò ẹrú ṣíṣe gbilẹ̀ púpọ̀ nígbà náà. Eléyìí ló mú kó mọ́ wá gbogbo ọ̀nà láti mú kí ètò ààbò tó gbópọn wà fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn rẹ̀. Lọ́jọ́ kan nìkan nú àwọn ọmọ ogun Agbógun tórúkọ rẹ̀ ń jẹ́ Ègùnrẹ́. Ègùnrẹ́ jẹ́ akíkanjú ọdẹ tí mọ́ dẹ̀gbẹ́ káàkiri. Òun ló wá bá Agbógun. Ó ṣàlàyé fún un wípé òun ṣọdẹ lọ sórí òkè Ìdànrè tó súnmọ́ Ìtajà níbi tí àwọn tẹ̀dó sí lásìkò náà. Ègùnrẹ́ sọ fún Agbógun wípé òun dọdẹ lọ sórí òkè náà, tóun sì rí àwọn ààyè táwọn lè máa gbé lórí òkè náà tó jẹ́ pé ogunkógun kan ò lè jà kó wá kó wọn níbẹ̀, nítorí pé àwọn òkè ńláńlá ló yí ààyè náà ká. Ọlọ́fin ké sí gbogbo àwọn àgbààgbà tí wọ́n jẹ́ bíi aṣojú ìdílé kọ̀ọ̀kan, ìyẹn àwọn èèyàn Mákànrè tí wọ́n ń pè ní àwọn èèyàn Ìdànrè. Agbógun ké sí Lógunró tó jẹ́ aṣojú àwọn èèyàn Ùròwò. Ó ránni sí Asálú tó jẹ́ aṣojú àwọn èèyàn Ùsálú. Bákan náà ló tún ránni sí Jẹ́mikẹ̀ tó jẹ́ aṣojú àwọn èèyàn Ùdálé. Ó ṣàlàyé fún wọn nípa ààyè tí Ègùnrẹ́ wá sọ fún un nípa rẹ̀ lórí òkè Ìdànrè. Lógunró, Asálú, Jẹ́mikàn, Ègùnrẹ́
àti àwọn ẹ̀ṣọ́ tí ọba yàn wọ́n lọ ṣàbẹ̀wò síbẹ̀ wọ́n sì rí i pé lóòótọ́ ni ibẹ̀ yóò jẹ́ ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn wọn. Báyìí ni Agbógun tó jẹ́ ọba nígbà náà ṣe kó àwọn èèyàn rẹ̀ gun orí òkè Ìdànrè lọ tí wọ́n fi di ará Ifẹ̀ tó ń gbé lórí òkè tí wọ́n ń pè wọ́n ní Ufẹ̀ Òkè tí a mọ̀ sí Ifẹ̀ Òkè. Nígbà tí wọ́n dé orí òkè, wọ́n kọ́ ààfin fún ọba wọn sí agbègbè Ùsálú. Lẹ́yìn ìgbà díẹ̀, wọ́n wòye wípé ibi tí wọ́n kọ́ ààfin sí ibẹ̀ súnmọ́ gbàgede jù. Agbógun gbèrò láti kó ààfin lọ ságbègbè ibi tí Ègùnrẹ́ máa ń dẹ̀gbẹ́ lọ tí wọ́n ń pè bẹ̀ ní Ọdẹ́jà. Níbẹ̀ ni wọ́n kọ́ ààfin tuntun sí, ó sì gbà wọ́n lọ́gbọ̀n ọdún kí wọ́n tó kọ́ tán. Agbógun ló jẹ́ ọba Ọwá àkọ́kọ́ lórí òkè Ìdànrè. Àwọn ìdílé méje ní ń bẹ nígbà náà tí Agbógun ń jẹ ọba lé lórí: agboolé Ìròwò, Ìsálú, Ìdàlé, Ìjọ̀mú, Ìsùnrín, Òkèdò àti Ọdẹ́jà. Nígbà tí àgbà ń dé, Agbógun sọ àsọọ́lẹ̀ fún ọmọ rẹ̀ ọkùnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Bàgánjù tí yóò gun orí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba lẹ́yìn tí Agbógun bá rebi àgbáre. Lára àsọọ́lẹ̀ tí Ọwá Agbógun sọ fọ́mọ rẹ̀ ni pé yóò máa ṣe ọdún Ọdẹ́jà fóun lọ́dọọdún lẹ́yìn tóun bá papòdà, ìyún tí Bàgánjù bá gorí ìṣàkóso gẹ́gẹ́ bí ọba. Ọjọ́ gorí ọjọ́, oṣù gorí oṣù, kábíyèsí wàjà, Ọwá Agbógun papòdà. Àwọn ìdílé méjèèje wọ́n foríkorí orí, wọ́n fi kùn lukùn, wọ́n bilẹ̀ léèrè. Wọ́n gbé Bàgánjù tó jẹ́ ọmọ ọba àná, ìyún Ọwá Agbógun, wọ́n gbé gorí àpèrè bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ọba lẹ́yìn ikú bàbá rẹ̀. Bàgánjù ló jẹ́ ọba Ọwá tìdànrè kejì, ìyún lórí òkè Ìdànrè. Lásìkò tó wà lórí àlééfà gẹ́gẹ́ bí ọba Ìdànrè ni obìnrin arẹwà tó tún jẹ́ alágbára kan wọ ìlú wá. Orósùn lorúkọ rẹ̀ ń jẹ́. Orósùn jẹ́ olólùfẹ́ Ọlọ́fin. Nígbà ìwàláyé Ọlọ́fin, ó ṣe ìrìn àjò lọ sí ìlú Ìkòrì, ìlú kan tó ń bẹ ní agbègbè Àkókó. Níbẹ̀ ló ti pàdé Orósùn, arẹwà obìnrin alágbára, tí ọ̀rọ̀ ìfẹ́ sì wọ̀ láàrin wọn. Ṣùgbọ́n Orósùn ò láǹfààní àti tẹ̀lé Ọlọ́fin padà wá sí Ìdànrè nígbà náà. Lẹ́yìn ìgbà pípẹ́ tí Orósùn pinnu láti padà sí ìlú Ìdànrè gẹ́gẹ́ bí ìkánnú àwọn ìyàwó láàfin Ọlọ́fin. Nígbà tí Orósùn ó fi padà dé ìlú Ìdànrè, ó rí i pé àwọn èèyàn Ìdànrè tí wọ́n tẹ̀dó sí Ìtajà lásìkò Ọlọ́fin, wọ́n ti ṣí kúrò níbẹ̀ lọ sí orí òkè Ìdànrè. Nígbà náà ló mọ̀ pé Ọlọ́fin kò sí láyé mọ́. Kódà ìgbà ayé ọba Agbógun gan ti kọjá. Ọwá Bàgánjù ló wà lórí àlééfà gẹ́gẹ́ bí ọba lásìkò náà. Èyí ló mú kí Orósùn kó da ìkánnú àwọn ayaba lọ́ọ̀dẹ Bàgánjù. Orósùn jẹ́ arẹmọ àbí agbọmọlà nítorí pé í máa ń ṣe ìwòsàn fún àwọn ọmọ kéékèèké àbí àwọn èwe. Orósùn máa ń gbẹ̀bí fáwọn obìnrin tí wọ́n sì máa ń bí wẹ́rẹ́. Kódà Orósùn a máa ṣèwòsàn fáwọn obìnrin tójú ọmọ ń pọ́n táwọn náà ó sì dọlọ́mọ láyé pẹ̀lú ìrànlọ́wọ́ àgbo inú ìkòkò arẹmọ rẹ̀. Kò sírú Orósùn méjì nílùú Ìdànrè àti gbogbo agbègbè ẹ̀ lásìkò náà. Eléyìí ló mú kí tọmọdé tàgbà kí wọ́n fẹ́ràn Orósùn. Ṣùgbọ́n kinní kan bàjà ò jẹ́, apá rẹ̀ gùn ju tán lọ. Fìtílà Orósùn ti ń tan ìmọ́lẹ̀ fáwọn èèyàn, òun gan kò rídìí ara rẹ̀.
Orósùn tí àwọn èèyàn ń tipasẹ̀ dọlọ́mọ láyé òun gan kò rọ́mọ bí. Nígbòóyá àìrọ́mọbí Orósùn ń fà á káwọn èèyàn ó mọ kórìíra rẹ̀ díẹ̀díẹ̀. Ńgbà tó sì yá orin yí padà ó dòwe ló di pé àwọn èèyàn ń sọ̀rọ̀ kòbákùngbé sí Orósùn wípé ẹni tí ó bá dáṣọ fún ni tọrùn rẹ̀ là á kọ́kọ́ wò. Àwọn èèyàn Ìdànrè wọn ò yéé pẹ̀gàn Orósùn nígbà náà débi pé nígbà tó yá wọ́n padà sòpàǹpá wọ́n dìtẹ̀ wọ́n gbẹ̀mí lẹ́nu Orósùn síbi òkè kan tó ga jù lórí òkè Ìdànrè. Lẹ́yìn ikú rẹ̀ ìlú ò fararọ, nǹkan ò lọ déédéé. Èyí ló mú kí ọba Bàgánjù kó ránṣẹ́ sí àwọn awo kí wọ́n ó dífá. Nígbà tí wọ́n sì bi ọ̀pẹ̀lẹ̀ léèrè ó jẹ́ kó yé wọn pé wọ́n ti hùwà àìtọ́ sí Orósùn. Ifá sọ fún wọn pé wọ́n lọ ṣètùtù síbi òkè eléyìí tí wọ́n gbẹ̀mí Orósùn sí láti lè fi tù ú kó bàa lè yọ́nú kí nǹkan ó sì padà fararọ nínú ìlú ìyún lókè Ìdànrè nígbà náà. Lẹ́yìn tí wọ́n ṣètùtù náà tán ìlú tùbà ìlú tùṣẹ. Ọwọ́ Bàgánjù tí ń bẹ lórí ìtẹ́ nígbà náà ó pinnu láti máa ṣọdún ọ̀hún fún Orósùn lọ́dọọdún. Báyìí ni ọdún Orósùn ṣe bẹ̀rẹ̀ lọ́dún náà lọ́hùn-ún tó fi wá di tí wọ́n ń ṣe títí dòní nílùú Ìdànrè. Ọdún náà ni wọ́n sọ òkè ibi tí wọ́n pa Orósùn sí ni wọ́n sọ orúkọ òkè ọ̀hún ní Orósùn tó sì jẹ́ òkè tó ga jù ní ìlú Ìdànrè. Ọjọ́ gorí ọjọ́ oṣù gorí oṣù ọba Bàgánjù papòdà. Lẹ́yìn ìgbà náà Ọwá Abẹ́yọ̀jà òun ló gorí àlééfà gẹ́gẹ́ bí ọba tuntun nílùú Ìdànrè nígbà náà. Ta ni Ọwá Abẹ́yọ̀jà? Bẹ́yọ̀jà jẹ́ jagunjagun alágbára lásìkò ọba Bàgánjù. Nígbà náà ni àwọn èèyàn Ọ̀yọ́ tí wọ́n fẹ́ wá kógun Ẹ̀yọ̀ ja ìlú Ìdànrè. Bẹ́yọ̀jà òun ló mú àbá wá wípé kí ìdílé kọ̀ọ̀kan kí wọ́n dá ẹmu ahá kọ̀ọ̀kan jọ. Àwọn ẹmu yìí ni wọ́n pèlò rẹ̀ pẹ̀lú àwọn májèlé olóró. Wọ́n sọ̀kalẹ̀ lórí òkè Ìdànrè nígbà náà wọ́n lọ gbé àwọn ẹmu yìí sí àwọn agbègbè tó jẹ́ ẹnu bodè tó wọ ìlú Ìdànrè. Bí wọ́n ti pèsè àwọn ẹmu onímájèlé olóró yìí de àwọn ọmọ ogun ìlú Ọ̀yọ́ tí wọ́n ń kógun Ẹ̀yọ́ bọ̀ wá ja ìlú Ìdànrè. Bẹ́yọ̀jà náà gbáradì fún àwọn ọmọ ogun rẹ̀. Wọ́n dúró sí gbogbo ẹnu ìloro tó wọ ìlú Ìdànrè. Nígbà tí àwọn ọmọ ogun Ẹ̀yọ̀ tí wọ́n ń bọ̀ láti ìlú Ọ̀yọ́ tí wọ́n dé àwọn ẹnu bodè níbi tí wọ́n ti gbé àwọn ahá ẹmu kọ̀ọ̀kan sí, inú àwọn ọmọ ogun dùn torí pé ó ti rẹ̀ wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ náà lòǹgbẹ sì ń gbẹ nínú wọn. Púpọ̀ nínú wọn ló mu ẹmu yìí wọ́n pín mọ́ra wọn lọ́wọ́. Kò pẹ́ sígbà tí wọ́n mu ẹmu tán wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣubú lulẹ̀ tó di pé ẹlẹ́mìí gbà á lẹ́nu wọn. Ìwọ̀nba àwọn ọmọ ogun tó kù tí wọn ò mu ẹmu tí wọn ò kú wọ́n tẹ̀síwájú láti fẹ́ lọ kógun ja àwọn èèyàn Ìdànrè lórí òkè. Ṣùgbọ́n àwọn ọmọ ogun Bẹ́yọ̀jà tí wọ́n ti lúgọ de àwọn ọmọ ogun Ẹ̀yọ̀ tí ń bọ̀ láti ìlú Ọ̀yọ́ wọ́n ràgàbò wọ́n tí wọ́n sì ṣẹ́gun àwọn ọmọ ogun Ẹ̀yọ̀ nígbà náà.
èyí gan-an ló mú kí wọ́n fún jagunjagun èyí ní orúkọ Bẹ́yọ̀jà nítorí pé ó ṣẹ́gun Ẹ̀yọ̀ eléyìí tí àwọn èèyàn ìlú Ọ̀yọ́ ń kó bọ̀ lọ́dún náà lọ́hùn-ún. Òun ló wá mú kí àwọn ìdílé tí ń fi ọba jẹ nílùú Ìdànrè nígbà náà kí wọ́n fa Bẹ́yọ̀jà kalẹ̀ gẹ́gẹ́ bí ọba lẹ́yìn Bàgánjù nítorí ipa takuntakun tó ti kó wípé yóò jẹ́ ní tí ẹnu rẹ̀ ó kàlù tí ó sì lè dáàbò bo àwọn èèyàn orí òkè Ìdànrè pẹ̀lú bó ti jẹ́ jagunjagun alágbára. Ọwá Bẹ́yọ̀jà ó ní ọba kẹta lórí òkè Ìdànrè. Lẹ́yìn rẹ̀ ló kan Ọwá Jarùngàn tó jẹ́ ọmọ fún Ọwá Bàgánjù tí Bàgánjù sì jẹ́ ọwá kejì tẹ́ ẹ̀ bá gbàgbé. Ọwá Jarùngàn ni ọba ẹlẹ́ẹ̀kẹrin lórí òkè Ìdànrè. Ọwá Ògbógbómùdù ni ọba ẹlẹ́ẹ̀karùn-ún lórí òkè Ìdànrè. Nígbà tí Ọwá Agúnmọ́yán Alájùládé tó jẹ́ ọwá ẹlẹ́ẹ̀kẹfà. Ọba keje lórí òkè Ìdànrè ni Ọwá Amúwàrò tí Ọwá Bógẹ̀dẹ́ sì jẹ́ ọba ẹlẹ́ẹ̀kẹjọ. Lẹ́yìn rẹ̀ ló kan Ọwá Aṣòfin tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án. Ọwá Ọ̀gányẹrí ló gbà á lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọba kẹwàá lórí òkè Ìdànrè. Ẹ̀yìn ìgbà náà ló kan Ọwá Olúodò gẹ́gẹ́ bí ọba ẹlẹ́ẹ̀kọkànlá. Ọwá Òbòjò lọ́ba kejìlá. Ọwá Olúhàrere lọ́ba ẹlẹ́ẹ̀kẹtàlá. Nígbà tí Ọwá Rẹ̀sìlẹ̀bẹ̀tẹ̀ tó jẹ́ ọba ẹlẹ́ẹ̀kẹrìnlá. Ọwá Ẹlẹ́gbẹ́hoho lọ́ba ẹlẹ́ẹ̀karùndínlógún lókè Ìdànrè. Ọwá Ògèdèmẹrù lọ́ba ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ọwá Orílẹ̀ lọ́ba ẹlẹ́ẹ̀kẹtàdínlógún. Ìtàn sì fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbà ayé rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ aṣọ híhun lórí òkè Ìdànrè. Lẹ́yìn rẹ̀ ló kan Ọwá Yíwòrò tó jẹ́ ọba ẹlẹ́ẹ̀kejìdínlógún. Àsìkò rẹ̀ ni wọ́n dá ọjà Aládé sílẹ̀. Ọwá Kùlúmọ̀ lọ́ba ẹlẹ́ẹ̀kọkàndínlógún. Àsìkò ọba Ọwá Arówójoyè ló fi pé 20 ọba tí wọ́n ti ń jẹ lórí òkè Ìdànrè. Ọwá Ajíkánṣẹ̀kùn lọ́ba ẹlẹ́ẹ̀kọkànlélógún. Ọba ẹlẹ́ẹ̀kejìlélógún ni Ọwá Agúnlẹ́yẹ. Lẹ́yìn rẹ̀ ni ọba Arúbíẹfun àkọ́kọ́ ló gorí àpèrè. Àsìkò rẹ̀ ni àwọn ìjọ Àgùdà mú ẹ̀sìn ìgbàgbọ́ ìyún ẹ̀sìn ọmọlẹ́yìn Kristi wá sí orí òkè Ìdànrè tó sì tẹ́wọ́ gbà wọ́n. Ọba Arúbíẹfun àkọ́kọ́ tó jẹ́ ọba ẹlẹ́ẹ̀kẹtàlélógún lórí òkè Ìdànrè ó papòdà ní ọdún 1912. Ọwá Gbọ́lágbẹ̀yẹ Arúbíẹfun kejì lọ́ba ẹlẹ́ẹ̀kẹrìnlélógún lókè Ìdànrè. Àsìkò rẹ̀ ni wọ́n dá ilé-ẹjọ́ ìbílẹ̀ tí ń bẹ lórí òkè sílẹ̀. Ó sì lo ọdún 7 lórí àpèrè gẹ́gẹ́ bí ọba lórí òkè Ìdànrè láti ọdún 1913 sí ọdún 1919. Ọwá Aládégbùlẹ̀ Arọ̀lóyè Arúbíẹfun kẹta ló gorí àpèrè ní ọdún 1919 gẹ́gẹ́ bí ọba ẹlẹ́ẹ̀karùndínlọ́gbọ̀n tó gorí àpèrè lórí òkè Ìdànrè. Lásìkò rẹ̀ lọ́dún 1934 ni àwọn èèyàn orí òkè Ìdànrè ni wọ́n sọ̀kalẹ̀ tí wọ́n sì lọ ń gbé ní ìsàlẹ̀ ìyún tó jẹ́ Odòdé Ìdànrè lónìí. Gẹ́gẹ́ bí àwọn àdúgbò àtàwọn agboolé tí ń bẹ lórí òkè Ìdànrè, òun náà ni wọ́n fi ṣe ìdásílẹ̀ àwọn ilé àdúgbò àtàwọn agboolé tí wọ́n ń gbé ní Odòdé Ìdànrè nígbà tí wọ́n sọ̀kalẹ̀ lórí òkè Ìdànrè. Lásìkò rẹ̀ bákan náà
ni àwọn òyìnbó ti ìjọ àgùdà tí wọ́n mú ẹ̀sìn kìrìsìtẹ́nì wọ ìlú ìdànrè ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dá àwọn iléèwé àtàwọn ilé ìjọsìn sílẹ̀ nílùú òdòdó ìdànrè. ọwá aládégbùlẹ̀ arọ̀lóyè arúbíẹfun ẹlẹ́ẹ̀kẹta ló tukọ̀ ìlú ìdànrè láti ọdún 1919 tó ti gorí àpèrè títí da ọdún 1976 tó papòdà. lẹ́yìn náà ni ọba ìlú ìdànrè lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ ọba ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n tó jẹ nílùú ìdànrè, ọwá frederick adégúnlẹ̀ arúbíẹfun ẹlẹ́ẹ̀kẹrin ni wọ́n gorí ìtẹ́ àwọn baba ńlá baba wọn ní ọdún 1976 tí wọ́n sì jẹ́ ọba tí ń tukọ̀ ìlú ìdànrè lọ́wọ́lọ́wọ́ títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère ló wọnú ìlú ìdànrè wá lásìkò ọba frederick adégúnlẹ̀ arúbíẹfun ẹlẹ́ẹ̀kẹrin ọwá ti ìlú ìdànrè. ìtàn tó rọ̀ mọ́ orí òkè ìdànrè àti ìlú ìdànrè lápapọ̀ òun náà ni a ti mú wá fún yín. nínú àwọn nǹkan tá a mọ̀ mú wá sójú ìwòran yín nínú apá kejì iṣẹ́ ìwádìí yìí òun ni iye àtẹ̀gùn mélòó ló wà láti gùn lọ sórí òkè ìdànrè. a ṣàlàyé fún yín nípa omi àrùn, ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó wà lórí òkè ìdànrè àti àwọn nǹkan míì. ẹ ṣeun fún ìfẹ́ àti ìgbàgbọ́ tẹ́ ẹ ní nínú ìkànnì yìí. a ó pàdé nínú apá kejì iṣẹ́ ìwádìí orí òkè ìdànrè. iṣẹ́ ìwádìí ìtàn àti àwọn ohun mèremère tó wà lórí òkè ìdànrè tí a ti mú apá kìíní ẹ̀ wá fún yín. apá kejì ẹ̀ òun náà ni a tún mú wá fún yín báyìí tá a ti mọ yànnàná àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tó sodo sórí òkè náà látìgbà ayé láéláé táwọn baba ńlá baba wa ti kọ́kọ́ tẹ̀dó síbẹ̀ àtàwọn ọ̀jọ̀gbọ́n tá a jọ lọ sórí òkè ìdànrè. àwọn bíi ọ̀jọ̀gbọ́n david aremu tí wọ́n jẹ́ awúlẹ̀wátàn ìyún archaeologist ní fásitì ìlú ìbàdàn àti ọ̀jọ̀gbọ́n àdìsá ògúnfọlákàn láti ìlú ilé-ifẹ̀ tí wọ́n jẹ́ awúlẹ̀wátàn bákan náà àti olóyè tolúlàṣẹ ògúntósìn láti ìlú port novo lórílẹ̀‐èdè benin republic tí wọ́n jẹ́ ẹni tó ṣàwárí álífábẹ́ẹ̀tì odùduwà lọ́pọ̀lọpọ̀ mọ̀ sí adìẹ kọ̀wé òyìnbó káàtì ìyún lórí òkè ìdànrè tí wọ́n ń pè ní àìbájì ogbè. bákan náà ni ìyá olóyè gíga ọbákẹ́yẹdé ti ìlú ọ̀wọ̀. bákan náà ni ìyáàfin akọ́mọláfẹ́ victoria láti ìlú àkúrẹ́. bákan náà alhaja ismaila ramat láti ìlú ọ̀wọ̀ àti comrade quadri ọláwálé. bí a ṣe ń tẹ̀síwájú láti gun àwọn àtẹ̀gùn lọ sí orí òkè náà ní àwọn àtẹ̀gùn yìí ó tó ọ̀rìnlélẹ́gbẹ̀ta níye 680. òun náà ni gbogbo àwọn àtẹ̀gùn láti ìsàlẹ̀. à ń gun òkè ìdànrè lọ báyìí láti lọ ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan nípa álífábẹ́ẹ̀tì Odùduwà àti iye ìgbà tí òkè ìdànrè ti wà àti iye ọdún tí àwọn èèyàn ti ń gbé lókè ìdànrè. àwọn professor in archaeology lájọ ń lọ láti lọ fi àwọn ìdí nǹkan kọ̀ọ̀kan múlẹ̀ fún gbogbo ọmọ kóòtù òjíire ní gbogbo àgbáyé kí àwọn àgbáyé lè rí wípé ìtàn ilẹ̀ Yorùbá ti wà tipẹ́, ìtàn òyìnbó ò síwájú ìtàn wa wà. gbogbo ìdí nǹkan wọ̀nyí la fẹ́ fi múlẹ̀ lórí òkè ìdànrè. ẹ máa bá wa ká lọ. a tún tẹ̀síwájú nínú ìrìn àjò gígun orí òkè ìdànrè náà lẹ́yìn tí a gun àtẹ̀gùn tó tó 100 àbí ó lé. a kan ààyè ìsinmi àkọ́kọ́. a sinmi díẹ̀ ní ààyè náà ká tó tún tẹ̀síwájú nínú ìrìn àjò wa.
orí òkè náà la ṣe ń gùn lọ díẹ̀díẹ̀. Òun náà lè rí àwọn èèyàn wa, àwọn mọ̀mọ́ wa náà ń lọ wájú yìí àti àwọn pòfẹ́sọ̀ wa ni wọ́n ń lọ wájú yìí. Òun náà là ń gùn lọ díẹ̀díẹ̀ yìí. Tí wọ́n bá wá ká lọ, ìsàlẹ̀ ìlú lẹ̀ ń wò yìí. Àwọn orí àpáta míì lẹ̀ ń wò lókè. Orí àpáta míì ló wà lẹ́yìn wa yìí. Ṣùgbọ́n orí àpáta tá à ń lọ, àti ìdébẹ̀. Ẹ máa bá wa ká lọ. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ lóní ṣísẹ̀ntẹ̀lé tá à ń gun òkè náà lọ a kan ààyè ìsinmi kejì. Àwọn ikọ̀ wa lẹ̀ ń wò yìí tólúkálùkù ń sinmi. Láìpẹ́ a kúrò níbi ààyè ìsinmi kejì a tún tẹ̀síwájú à ń lọ. A ti gùn lé ní 100 kàkàsọ̀ tá a sì ti débi tá à ń lọ. Ibi tá à ń lọ jìnnà o. Ibi tá à ń lọ jìnnà. Ní ibí yìí la ti wà ní ààyè ìsinmi kẹta. Àwọn òkè ńláńlá tó wà láàárín ìlú àwọn lẹ̀ ń wò lójú ìwòran yìí. Olúkálùkù àwọn òkè náà ló lórúkọ tó sì ní ìtàn tó rọ̀ mọ́ wọn. Ṣé ẹ wá rí eléyìí tẹ́ ń wò tí ń yeruku yìí? Ihun tí ìtàn já mọ̀ ni pé nígbà ìwáṣẹ̀ tógun kan wọnú ìlú Ìdànrè, àwọn kan lọ sádi òkè yìí tí òkè yìí sì lanu. Wọ́n kó wọnú ẹ̀ láti gbà wọ́n lẹ̀ láti má jẹ́ kí ogun kó wọn lọ. Látìgbà náà làwọn èèyàn náà ti ń bẹnu òkè yìí. Kódà wọ́n já mọ̀ pé téèyàn bá jẹ́ alágbára tó bá súnmọ́ bí òkè náà, yóò máa gbọ́ poroporo bí ìgbà pé wọ́n ń gúnyán, yóò sì máa gbọ́ bí ariwo ọjà láti inú òkè náà. Èèyàn ń jó túmọ̀ sí pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tí ń bẹ nínú òkè yìí látọdún náà lọ́hùn-ún kó jẹ́ pé wọ́n ṣì wà, àbí òkè náà ti jẹ́ bí ìlú tuntun kan àbí ayé míì táwọn kan sì ń gbé nínú rẹ̀ látìgbà náà. Ààyè ìsinmi ẹlẹ́ẹ̀kẹrin òun la tún wà báyìí. Òun lẹ̀ ń wo àwọn ikọ̀ wa tólúkálùkù jókòó tí wọ́n ń sinmi kó tó di pé a tún tẹ̀síwájú ìrìn àjò gígùn òkè Ìdànrè. Bá a tún ṣe tẹ̀síwájú, àìpẹ́ rẹ̀ òun la kan ibi ààyè ìsinmi ẹlẹ́ẹ̀karùn-ún. Òun ló jẹ́ ibi ààyè ìsinmi eléyìí tó kẹ́yìn kó tó di pé a kan ibi tí àwọn àtẹ̀gùn parí sí. A tẹ̀síwájú, olúkálùkù wa ń gun òkè náà lọ. Bá a ti ń gùn lọ rèé lóní ṣísẹ̀ntẹ̀lé tá a fi kan ibi tí àwọn àtẹ̀gùn parí sí. Báyìí la ṣe gun àwọn àtẹ̀gùn tó tó 450 680 steps láti ìsàlẹ̀. A sì tí ì dórí òkè gan, a ṣẹ̀ tún bẹ̀rẹ̀ ìrìn àjò míì. Níbi tá a dé yìí, kódà èèyàn ò fẹ́ẹ̀ mọ̀ pé orí òkè la wà mọ́, torí gbogbo ilẹ̀ ibẹ̀ ló tẹ́jú. Kódà táàyè bá gbàyàn láti gbé ọkọ̀ débẹ̀, èèyàn ó mọ̀ rí wà nírọ̀rùn lórí òkè náà. Ibi omi àrá la dé yìí. Ìtàn tó sì rọ̀ mọ́ omi àrá yìí ni pé látijọ́ tí wọ́n bá ń lójú ogun, balógun ó kó àwọn ọmọ ogun rẹ̀ wá síbi omi yìí tólúkálùkù wọn ó sì máa bomi mu. Tí wọ́n bá ti mu omi náà, àrá ó sán án. Tára bá ti sán, èyí ò túmọ̀ sí pé ọ̀nà dáa. Wọ́n ó lọ re, wọ́n ó bọ̀ re. Kódà gbogbo ọmọ ogun tí wọ́n bá kó lójú ogun, gbogbo wọn náà ni wọ́n ó padà délé láyọ̀ àti lálàáfíà láì ní pàdánù ọmọ ogun kankan. Lórí òkè ńbẹ̀ náà lórísun omi náà wà. Ibẹ̀ náà ní tí ń ṣàn kọjá. Kódà wọ́n tún jẹ́ ó yé wa pé omi náà dáa púpọ̀. Ó ṣeé ṣiṣẹ́ ìṣẹ́gun, ó sì ṣeé ṣèwòsàn fónírúurú àìsàn tó ṣeé ṣe kó máa bá èèyàn fínra. Ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa. Primary school àkọ́kọ́ ní orí òkè Ìdànrè àti nílùú Ìdànrè lápapọ̀. Ibẹ̀ la wà yìí. Igbóore Primary School. Lára àwọn ilé-ìwé tó yẹ kó jẹ́ ohun àmúyangàn fún àwọn ọmọ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire ní orí òkè Ìdànrè ní ilé-ìwé wà. Igbóore Primary School là ń pè. Ẹ bá wa ká lè jẹ́ àwọ̀ àwọn yàrá rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Bí wáyé pé ó ti pẹ́, ọjọ́ ti pẹ́ tí Yorùbá ti nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ kíkọ́. Àwọn yàrá àkàwé wọn ni ẹ̀ ń wò ní
ọ̀kọ̀ọ̀kan yìí ẹ máa bá wa ká lọ láti wo àwọn yàrá yìí àti bí ilé ìwé yẹn ṣe rí lápapọ̀. Ó lẹ́ ń wò lọ àwọn yàrá àkàwé wọn, ẹ wo àwọn bíríkì tí wọ́n fi mọ ilé yẹn bó ṣe tó. Ó fi hàn pé àwọn bàbá wa ti ń ṣe ẹnjìníà láti ọdún tó ti pẹ́. Ara wọn di ìtàn tá a fẹ́ fi múlẹ̀ fún gbogbo àwọn ọmọ kóòtù òjìrè káàkiri àgbáyé pé kì í ṣòyìnbó ló kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ohun tá à ń ṣe. Ẹ wo bíríkì tí wọ́n fi mọ àwọn ilé. Bíríkì kò fẹ́ yàtọ̀ sí bíríkì tí wọ́n fi mọ ilé ní orílẹ̀-èdè Egypt. Kò sí yàtọ̀ láàrin ẹ̀ àti ti orílẹ̀-èdè Egypt. Ẹ wo àmọ́ ẹ̀ bó ṣe tó, ẹ wo bó ṣe dúró dáadáa, kò sí tó ṣe, ṣùgbọ́n kò sí àmójútó. Ìlú Ìdànrè láwa yìí gbogbo bí tá a fi hàn yìí orí òkè ni ló wà, orí òkè Ìdànrè. Ẹ ṣé. bá a ti kúrò nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àkọ́kọ́ tí ń bẹ lórí òkè ìdànrè ìyún Igbóore primary school, bẹ́ẹ̀ la tẹ̀síwájú. àìpẹ́ rẹ̀ la kan ilé-ẹjọ́ àkọ́kọ́ àti inú túbú tí ń bẹ lórí òkè náà. ẹ gbọ́rọ̀ látẹnu ikọ̀ wa. Ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé. Ibi tí à ń wò yìí ni ibi tí wọ́n máa kó àwọn ọ̀daràn sí nígbà ìwáṣẹ̀ ní orí òkè Ìdànrè nígbà tí wọ́n bá jẹ̀bi ẹ̀sùn kan tàbí kejì tí a mọ̀ sí prison. Ibẹ̀ ni ẹ̀ ń wò ní iwájú yín. Ẹ wá jẹ́ á mú yín lọ sí ibi tí wọ́n ti ń dá ẹjọ́. Ibi tí wọ́n ti ń dá ẹjọ́, ẹ bá wa ká lọ. Iwájú ta ilé ìdájọ́, ilé ẹjọ́ òun la wà. Ẹ jẹ́ á wọlé kẹ́ wo bí wọ́n ṣe ṣe àwọn ìjókòó lọ́kọ̀ọ̀jọ̀kan àti ibi tí àwọn ọ̀daràn máa dúró sí tí wọ́n bá fẹ́ dá ẹjọ́ fún. Ẹ bá wa ká lọ. Ilẹ̀kùn bẹ̀ là ń ṣí, ẹ máa bá wa ká lọ bí a ṣe ń ṣílẹ̀kùn tí à ń wọlé. Ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé. Ó ṣeé ṣe kí ibi tá a wà yìí kó dúdú díẹ̀, ṣùgbọ́n ibí yìí ni ibi tí ọ̀daràn máa dúró sí tí wọ́n bá fẹ́ dá ẹjọ́ fún ọ̀daràn ní ìgbà ìwáṣẹ̀. Ibí ni adájọ́ máa dúró sí. Ibí ni àwọn èèyàn ọ̀daràn máa dúró sí. Àwọn yàrá ní lọ́kọ̀ọ̀jọ̀kan tí wọ́n máa ń lò fi dá ẹjọ́ nígbà tí à ń sọ yìí. Bákan náà yàrá míì ní tí wọ́n máa ń lò tí wọ́n bá fẹ́ dá ẹjọ́ ní ìgbà tí à ń sọ. Ẹ bá wa ká lọ, yàrá pọ̀ lórí. Àwọn yàrá míì tún ní bákan náà tí wọ́n máa ń lò, ìyẹn àwọn òyìnbó ajẹ́lẹ̀ àti nígbà tí wọ́n bá fẹ́ dá ẹjọ́ nígbà tí à ń sọ yìí. Lẹ́ẹ̀kan sí, ibi tí ọ̀daràn máa dúró sí, ibẹ̀ gangan ni ẹ̀ ń wò. Yàrá míì tún lélẹ̀ tí wọ́n máa ń lò fún ètò ìdájọ́ ní àkókò tí à ń sọ yìí. Ó fi hàn pé ọ̀làjú ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ nílẹ̀ kóòtù òjìrè tí a sì ti ń dá ẹjọ́ lọ́kan ọ̀jọ̀kan nílẹ̀ kóòtù òjìrè tí wọ́n sì ń rí ìdájọ́ òdodo gbà láwọn àsìkò tí à ń sọ yìí. Ẹ ṣé. Ibí yìí ni ọba máa dúró sí nígbà tí ọba bá fẹ́ gorí àpèrè tó fẹ́ gba adé ìṣẹ̀ǹbáyé bọ̀. Kò sí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ gun orí bí, ọba nìkan ló lẹ́tọ̀ọ́ sí láti gun orí bí. Nígbà tí ọba bá ti gba adé ìṣẹ̀ǹbáyé tán, adé yẹn máa kéré lórí ọba. Ọba ó sì mú ìrùkẹ̀rẹ̀ méjì dání. A máa jó wa ní nǹkan tó máa sọ kí níyàwó ìṣẹ̀lẹ̀ ti sá lọ. Ọba máa jó. A máa jó olórin tó máa kọ fún nìkan ló máa jó sí. Ó nìkan ló máa jó sí orin yẹn. Kò sẹ́lòmíì tó gbọ́dọ̀ jó sí orin yẹn ju ọba nìkan lọ. Òun lẹ ti gbọ́ yẹn. Ẹ máa bá wa ká lọ. Bí ni wọ́n máa sin ọba sí, ní ọba tó bá ti kú. Bó ṣe mọ́ kékeré, ọba tí wọ́n ti sí bì kò lóǹkà o. Bó ṣe rí kékeré kò lóǹkà. Ibí ilé ni ibí. Ilé tí àwọn olórí ọba máa ń gbé lọ́nà. Àwọn tó ṣe tẹ̀lé àtọ́ṣọdún orósùn. Àwọn tó ń ṣọdún orósùn. Bí máa dùn gbádùn orósùn. Ibi tó máa dé sí ni. Ibi tó máa dúró sí ni. Ìlú wà lọ́hùn yẹn. Tí a lè wọ́n lóṣù. Ìlú wà lọ́hùn dáadáa. Bá fẹ́ fẹ́ yàwó láyé àtijọ́ wọn mú ẹnu wá sí bíbá pé kó wá gbé tẹ́nu bá ti lè jẹ
bá ti dé tẹ́lẹ̀ bá ti gbé dé chest level ajẹ́pẹ́ ni. chest level ó máa dé chest level ẹ̀yin ọ̀pọ̀ tí mo tí wàá dé ìgbẹ́ wọn ló wà fún. tí wọ́n lè gbé dé chest level àánú mi ò tí ì. ẹ tó bá fẹ́ fẹ́ yàwó láyé àtijọ́ tẹ́sí tó jà eléyìí chest level orí òkè Ìdànrè náà ni a wà ẹ ó gbọ́ àwọn àpáta wọ̀nyí àwọn ohun tó lè pa owó wọlé fún ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ní Ondo State tó jẹ́ pé ìjọba ò ṣàmójútó ẹ̀ bí ti wulẹ̀ ó mọ ó sì jẹ́ pé ìjọba Ondo State ni wọ́n ń ṣàkóso orí òkè gẹ́gẹ́ bá ti wà níbẹ̀rẹ̀ tí ẹ bá gbọ́ owó ẹ̀yìn báyìí ẹ wo àwọn òkè yẹn ẹ rí àwọn òkè tí ẹ bá wò lọ sápá ọ̀tún tí a wò lọ sápá òsì àárín òkè la wà tó jẹ́ pé ìsàlẹ̀ láti kúrò ṣùgbọ́n tó jẹ́ pé àwọn tó ń gbé bí láyé ìgbà wáṣẹ̀ àwọn náà ni wọ́n padà migrate yẹn ni pé àwọn ni wọ́n padà ṣípò padà lọ sí ìsàlẹ̀ ṣùgbọ́n jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kàn wà bẹ́ẹ̀ ni kò sámójútó kankan wọ́n ṣe ń pa ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ bá wa ká lọ. akọyin sí òkè yẹn òun lẹ̀ ń wò ẹ wo òkè náà bó ṣe lọ jẹ́ rí bó ṣe lọ ẹ rí pé Ọlọ́run fi nǹkan ńláńlá ó fi kẹwàá nílẹ̀ kóòtù òjíire ìlú Ìdànrè la wà lẹ́ẹ̀kan sí ní Ondo State gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ kó jẹ́ ohun tí ó máa di owó fún Ondo State àti fún ilẹ̀ Yorùbá lápapọ̀ ṣùgbọ́n nígbà tíjọba ò ṣàmúlò ẹ̀ ń kọ́ ibi omi arun òun là ń lọ yìí omi arun ẹ bá wa ká lọ ẹ wá àwọn ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kẹ́ ẹ gbọ́ ìtàn tó so mọ́ omi arun. Omi arun lẹ̀ ń wò yìí omi yìí ni wọ́n nígbàgbọ́ láyé àtijọ́ kódà títí dìsín wípé omi náà a máa wo onírúurú àrùn kódà wípé kò sí nǹkan téèyàn lè máa kojú níṣòro àbí nídojúkọ láyé wípé téèyàn bá bu omi arun yìí téèyàn ṣàdúrà sí téèyàn mu wípé pẹ̀lú àṣẹ Elédùà kínní ọ̀hún yóò níyanjú. Orí òkè Ìdànrè níbẹ̀ náà ni orísun omi náà wà ẹ gbọ́rọ̀ látẹnu ikọ̀ wa. a kí káàkiri gbogbo ibi tí ẹ ti wò wá bí mo ṣe sọ fún yín ibi omi arun la wà ní orí òkè Ìdànrè tí ẹ bá wo gbogbo àyíká yín gbogbo agbègbè wa ẹ rí i pé òkúta ló yí gbogbo bí ìka ṣùgbọ́n níbi omi kan tá a wà tí a fẹ́ fọ̀rọ̀ wá bọ́dà wa kan lẹ́nu wò nípa omi bọ́dà mi ẹ kú jẹ́ mẹ́ta ṣàlàáfíà rẹ wà lórúkọ yín ẹ jọ̀ọ́ ṣé lè bá wa ṣàlàyé bí omi ṣe jẹ́ níwọ̀nba. omi ìṣẹ̀báyé lélẹ̀ omi arun náà máa ń pè pé arun ìkúlọ̀ arun àrùn lọ èèyàn tí ò bá rọ́mọ bí láyé àtijọ́ tó bá mú wá sí ìgbà tó bá fi omi wẹ̀ tó tún nínú ìgbàgbọ́ arun lọ́dún àwọn tó ti rọ́mọ bí tó ti wá ṣe testimony wọ́n pọ̀ dáadáa tó ti wá sórí òkè ẹni àìsàn káìsàn ẹ̀yìn ṣáàtì ẹ̀fẹ̀ gbàdúrà kẹ́ tó lo omi fún ọjọ́ méjì ìwọ̀n pẹ̀yà kúrò pẹ̀lú omi yìí náà fáwọn tó bá ń wáṣẹ́ nǹkan tó bá ti wish àìrí bẹ́ẹ̀ ẹ̀nìkan ó ti ń ṣẹlẹ̀ láyé àtijọ́ tó ṣẹlẹ̀ ẹ̀ sìn èmi tí mo lóye mo ti fi ṣe pé àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. iṣẹ́ ọmọ ìlú ilẹ̀ yìí. ọmọ Ìlàjẹ ni. ọmọ Ìlàjẹ ẹ má wọlé ṣe wá mọ ìtàn yìí gbà tó jẹ́ pé ọmọ Ìlàjẹ ni. ìlú iná bí mi sí. ìlú iná bí yín sí. gbogbo àti wà kékeré yẹn àwọn ọmọ àwọn excursion wá sí àti ẹ̀kọ́ mi láti máa ń wẹ̀. ẹ pẹ̀lú àwọn tó máa ń mú yẹn wá sí wá ṣe excursion. wọ́n da ẹ̀ta sílẹ̀ tí bàbá wọn fẹ́ kó sí ìkọ̀tà àti ìlú. pẹ̀lú pé omi yìí bó ṣe wà wọ́n ló yá wọn ti lọ. ṣé bómi yìí ṣe wà ṣé ó níbi tó ti ń ṣàn wọ́n láti ìsàlẹ̀ ni àbí orí àpáta gangan lọ. àti orísun àpáta orósùn. àpáta orósùn. wọ́n ń bọ̀ lórí òkè àti ọ̀nà bíbẹ̀ inú àpáta bíbẹ̀ lómi ìpín ṣàn wọ́n. ọ̀rọ̀ létí gbọ́ yìí. akọ àtàbọ̀ náà ẹ bá mi wá. omi tí a wà nínú ẹ̀ tí a ti ń bọ̀ bẹ́ẹ̀ yẹn o. a lè bú mu o èmi náà fẹ́ bú mu kí n wo bí ó ṣe rí lẹ́yìn. ókè sá. ó ti ń bọ̀. kí lẹ o. omi náà dùn kò sí kankan tó fi ń ṣe yàn bí omi gidi tá a mu náà ni omi yìí ṣe rí kò sí yàtọ̀ ẹ má bọ̀ tẹ́ ẹ bá rí ká má àti omi tí a mu ẹ má bá wa ká lọ. ilé olóyè Ọ̀sọ́lọ̀ ni a wà ní orí òkè Ìdànrè àwọn ancient house tó wà lórí òkè Ìdànrè lára àwọn ilé olóyè wọn ni tá a mọ̀ sí Chief Ọ̀sọ́lọ̀. ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin aráalé
ilé Chief Lawrence ni a wà ní orí òkè ìlú Ìdànrè. A fẹ́ fi ọ̀rọ̀ wá arákùnrin kan lẹ́nu wa, a fẹ́ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Kò sí Chief Lawrence bẹ́ẹ̀ ṣùgbọ́n a fẹ́ fi ọ̀rọ̀ wá arákùnrin. Bram, ṣàlàfíà lẹ́wà. Kí ló ń kọ́ yín? Òjò. Ẹ jọ̀ọ́, ṣé awo ni àbí o? Mo ń ṣàwò bọ̀ àwò. Àwo ìyẹn priest. Ẹ jọ̀ọ́, ṣé lè bá wa sọ nǹkan ráńpẹ́ nínú Chief Lawrence kí lè mọ̀ ń pa bí àbí báwo ni bí ìṣe rí? Ibi ìjẹ́bi tó yẹ pé èèyàn gbọ́dọ̀ gbọ́wọ́ ara wọn tí wọ́n fi ọ̀dùn ara wọn pé gbogbo skills tí wọ́n ṣe nílùú wọn kì í ṣe bí wọ́n lè kí gbé kan lè kán sọ fún wọn pípa ilẹ̀ kan fọwọ́ fi ẹnu ẹ̀ lẹ̀ pé wọ́n dẹ̀ gbé kẹlẹ̀ kan wọn lọ. Ibi ìkẹ̀dẹ̀ rẹ̀ ó jẹ́ ibi tí wọ́n máa ń sí àwọn ògbóni tó wá ti pèsè àti ìyá ògbóni ibi òní wọn ń ṣe sí. Orí bẹ́ẹ̀ náà kò sí èèyàn tó yọ̀ fún ibi yàtọ̀ sí ọ̀dọ́ wa ti sílẹ̀ àwọn tí ọ̀gbọ́n tó láti sílẹ̀ tó ní Yorùbá. Ògbóni àwọn ìyá ògbóni tó bá ti kú ibi iná máa ń sin gbogbo wọn sí. Ògbóni tó dẹ̀ ti sin síbi kò lóǹkà. Ibi wa ni wọn ò gbọ́dọ̀ bọ́wọ́ ara èèyàn méjì ò gbọ́dọ̀ bọ́wọ́ ara wọn. Èèyàn méjì ò dẹ̀ gbọ́dọ̀ sọ pé wọ́n ń dì mọ́ra wọn. Pé wọ́n ń ṣe àwọn eré ìtàgé tó ń dì mọ́ra wọn tó ń ṣe skits lóríṣiríṣi wọn ò lè ṣe ń bí kò sáǹfààní ẹ̀ bí. Ọ̀gá kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Torí nǹkan ẹ̀ láwọ́ lágbára gan-an ẹ ṣe gan. eléyìí ni adìẹ kọ̀wé òyìnbó òrìkà tí ń bẹ lára àpáta lórí òkè Ìdànrè tí wọ́n ń pè ní álífábẹ́ẹ̀tì Odùduwà. Ẹ gbọ́rọ̀ látẹnu àwọn ọ̀jọ̀gbọ́n tá a jọ lọ. Orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Àdìsá Ògúnfọlákan láti iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásitì. Mo jẹ́ awúlẹ̀wátàn onímọ̀ nípa àṣà àti ìgbafẹ́. Gẹ́gẹ́ bí ìwádìí tá a ti ṣe tá a sì ti kọ àwọn ìwé kéékèèké lórí ẹ̀. Ìgbà tí wọ́n ń bọ̀ láti Ifẹ̀ ìrìn tó ń rìn pọ̀ torí wọ́n rìn gba ọ̀nà Ọ̀wọ̀. Òun ló fi jẹ́ pé ọdún Òrósùn tí wọ́n bá ń sọ ẹ máa rí bí ọ̀rọ̀ yẹn ṣe ń jáde nínú ẹ̀. Láti Ìtajà yẹn ibì kan wà tó ń pè ní Ìtajà ibẹ̀ gan tó tẹ́jú díẹ̀ ju bíbá ẹ̀ lọ ibẹ̀ ní ń rìn wá kan tó wá gun orí òkè ń bíbá ẹ̀ láti Ilé-Ifẹ̀ náà wá dó sórí òkè yìí bí wọ́n ti dódó òkè yìí náà ṣe ń kọ́lé tẹ́ bá rí ní ibi tí wọ́n pè ní Ìtajà ibi kan ìlú ìtòló tún ti fẹ́ lọ sí káwájú lọ́hùn yẹn so ibẹ̀ ni wọ́n tún wá ń ṣẹ́tù ẹ rí i pé ibi tí wọ́n kọ́ ààfin tá a bá débẹ̀ ààfin yẹn òkúta ló yí ká ó jẹ́ bí ààbò fún ààfin náà wá kọ́ síbẹ̀ náà ń gbé bẹ̀. Ṣé rí ohun tí a wá wò ń bí tó jẹ́ ohun àkọsílẹ̀ àwọn bàbá wa lára òkúta yìí tí Ọlọ́run wá fi ìtumọ̀ ẹ̀ jáde wá láti ọ̀dọ̀ olóyè Tolúlàṣẹ tí Elédùà fi hàn ní 2011 ní ibì kan tó wà ní Benin Republic láàrin ààlà Benin àti Nàìjíríà ẹ sì mọ̀ pé Benin náà ilẹ̀ Yorùbá náà ní gbogbo Benin Port Novo so òun ló ṣe wá ṣe ìgbà tó wá bí la wá rí ìtumọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí Elédùà ti fi hàn nínú abéjì ògbè alifábẹ́ẹ̀tì Odùduwà so ìgbà tó wá bí tó wò tóun náà wá wo interpretation àti wá bí ó ṣe túmọ̀ sí ìgbà tó wá dé sàlẹ̀ lọ́dọ̀ kábíyèsí ni wọ́n wá ṣàlàyé fún pé àwọn ìbò kankan ti wá pé nǹkan tí wọ́n sọ ń pa ẹ̀ ní ló wá rí pé nǹkan tí wọ́n sọ yẹn ó bá nǹkan tí wọ́n kọ sára ògiri mu so bọ́n ṣe wá ń wá nìyẹn ṣùgbọ́n ṣàgbé 1939 àwọn òyìnbó wọn ò lè máa kó ògiri wọ bí wọn ò lè máa wá láti ṣe kinní so 1939 ni wọ́n wá ní kó máa wá sísàlẹ̀ ní gbogbo wọn wá tún kò ní òkè ni wọ́n ń bu wá sísàlẹ̀ díẹ̀díẹ̀ tí wọ́n fi wá síbi tí wọ́n wà lónìí tẹ́ bá wo ààfin tó wà ní ìsàlẹ̀ lónìí bí wọ́n ṣe kọ́ ààfin bí òun náà ṣe kọ́. bẹ́ẹ̀ ṣe kọ́ ààfin tó wà lókè bẹ́ẹ̀ náà lọ sí kọ́ tìsàlẹ̀ tẹ́ bá débẹ̀ ẹ lọ wò ó so bíbí ìṣe jẹ́ nìyẹn ohun tá a wá fẹ́ wá ṣe é sìn ká wá ṣèwádìí gẹ́gẹ́ bí awúlẹ̀wátàn òun ni èmi àti ọ̀gá mi ọ̀jọ̀gbọ́n David Aremu láti University of Ibadan tán jẹ́ ògbóǹtarìgì awúlẹ̀wátàn tí òyìnbó máa ń pè ní archaeologist ẹ̀láṣà fẹ́ pé ká wá ṣe ìwádìí torí bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wọ́n ní ìfẹ́ sí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá wọ́n wá sọ pé gbàdé lè tó abẹ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nípa awúlẹ̀wátàn ẹ lọ bá wa ṣe ètò kí báwo la ṣe lè ṣe ìwádìí dáadáa torí pé ohun tí a gbọ́dọ̀ ṣe ń sìn
a gbọ́dọ̀ ṣe ètò awúlẹ̀wátàn bíi ká fi ìdí àkókò wo gan-an náà débí àkókò wo gan-an ni wọ́n kúrò so torí àkókò tí wọ́n débí yẹn á fi hàn àkókò tí wọ́n ti kọ́ torí nǹkan táwọn òyìnbó wà ní pé tẹ́ bá sọ pé ẹ ṣe nǹkan wọ́n á sọ pé ok báwo lẹ ṣe ṣe àkókò wo lẹ ṣe àkókò wo lẹ kúrò ṣe àkókò tí wọ́n kúrò bí sìn 1939 ó fi hàn ṣé tá a bá ṣe awúlẹ̀wátàn bíi ìgbà tán kúrò yẹn ó ṣe é ṣe ká tún rí àkókò yẹn á lè fi hàn torí pé tá a bá ti àwa máa ń gbẹ́lẹ̀ ni kì í ṣe pé a fẹ́ gbẹ́lẹ̀ bí ìgbẹ́lẹ̀ ìsìnkú ṣùgbọ́n àwa máa ṣe fẹ́rẹ́fẹ́rẹ́ tá a fi máa dé ibi tí ò pin ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ayé gbígbé níbí so ìyẹn la fẹ́ ṣe báyìí tá a bá àti wá sìn àtúntì wò èmi àti ọ̀gá mi náà àtúntì wò á wá wo ibi ìgbó láti lè ṣe ìwúlẹ̀wátàn á ṣe ìwúlẹ̀wátàn ẹ di pé àtúndì kan lẹ́ẹ̀kan yẹn á lọ síbẹ̀ náà á tún ṣe ìwúlẹ̀wátàn á wá kó gbogbo àwọn ohun tá a bá rí jọ gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ á wá kọ ohun tá a bá rí yẹn á wá fi ìdí àkókò tá a ti kọ kìíní ìmọ́lẹ̀ ohun tá a fẹ́ ká yóò mọ̀ nìyẹn. bàbá wa Tolúlàṣẹ Ògúntósìn ǹjẹ́ ó ní nǹkan tí ẹ fẹ́ sọ nípa nǹkan tí àwọn ọ̀jọ̀gbọ́n wa sọ ní ọ̀rọ̀ Alpha Professor Banji Akíntóyè tí a ti ń wá bí kó tó di pé àwọn náà tó wá rí bí àti wá bí through akitiyan Rauf Arẹ́gbẹ́ṣọlá rí ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà kan bẹ́ẹ̀ ni kí ló fà títí ẹ fi kọ́kọ́ wọnú ẹ̀ kí ti Professor Banji Akíntóyè tó wọ̀ ni wípé láti ìgbà tó ń ti wà nú gọ́vnà Ọ̀ṣun láti tó ti ń promote alphabet Àyíbájú Ògbè ó ń promote alphabet Àyíbájú Ògbè a máa ń kó àwọn èèyàn ní Ọ̀ṣun a máa ń lọ sí OSBC television a máa ń kó àwọn èèyàn ṣùgbọ́n tó kó nu gọ́ọ̀mẹ̀ntì kò tẹ̀síwájú mọ́ àwa náà ṣe díẹ̀díẹ̀ fúnra wa dìgbà tí a fi wá ń pa àwọn èèyàn ní social media tá a ṣe graduation ceremony àkọ́kọ́ àwọn tó ti mọ alphabet yẹn kọ tó mọ̀ ká alphabet náà fi kọ kínní yìí ni wọn tí gbogbo ọ̀nà máa rí díẹ̀. lẹ́kìjọ́ ló wà láyà aṣọ tí mo wọ̀ rẹ̀. òun náà ló wà láyà yìí ẹ̀yìn ẹ̀ yìí níta kọ sí bíìsì ọmọ Odùduwà la kọ sí bíì nísìn a fi aṣọ yìí fi ṣe 11 years anniversary ní 2020 time para discover ni 11/11/2011 so bó ṣe jẹ́ nìyẹn so òun ní kí ló ṣẹlẹ̀ ni pé nígbà tí èmi wá síbí mo wá sí ìpínlẹ̀ Ondo mo wó kí n bíra ní 2022 ni mo wá wò gbogbo ṣe wá wò rẹ̀ náà ṣe wá wò mo wá ya fọ́tò ẹ̀ ìgbà tí mo délé alphabet wa yìí títí di sí àti ìmọ̀ type ó wà ní orí corridor a máa ń tò ní kọ̀ọ̀kan ni òun ló fi mú àṣírí kíní ètò so èmi kàn wò pé kì í jẹ́ kí n tó alphabet sórí ìlà yìí kí n tẹ̀ wò pé kí ló sọ ni mo wá ń tò sí tó òun ni diagram tó wà nù àwọn diagram tẹ̀ máa rí ní orí àwòrán láìpẹ́ so nígbà tí mo wá tò sí ó wá jẹ́ pé ó wá sọ̀rọ̀ méjì fún gap sọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ ṣàlẹ̀ sọ́ọ́ sí báyìí. ẹ sọ ọ̀rọ̀ àkọ́kọ́ ó sọ pé ìkìlọ̀ ni mí nígbà tí mo rí pé ìkìlọ̀ ni mí ìkejì yẹn mi ò rí túmọ̀ ẹ̀ mo wá pe Arẹ́gbẹ́ṣọlá pé ìgbà yẹn wà ní minister for interior ni mo ní ọ̀gá mo ti rí kíní mo ti lọ bẹ̀ o ó dàbí pé èmi gba èmi sọ pé ó dàbí pé alphabet wà yìí náà fi kọ́ o mo lè ka àkọ́kọ́ bọ̀ mi ìmọ̀ ìtumọ̀ kejì mo wá sọ fún yìí ó ní kí ni ìtumọ̀ kejì mo ní u ní pẹ́ w àti n àti p ló wà ń bẹ̀ pẹ́ ní p yẹn lọ́dọ̀ tiwa kì í ṣe p táwọn òyìnbó fún wa nínú Àyíbájú Ògbè pẹ́ ni so ni mo wá sọ pé kí wá ní pé kí n lọ sí ààfin yẹn kí n lọ béèrè pé ṣé orúkọ ni second one yẹn bóyá orúkọ ni ó tẹ̀lé wípé èmi lágbájá ẹ̀ nípẹ́ èyí lágbájá ìkìlọ̀ ní mí èmi lágbájá ìkìlọ̀ ní mí èèyàn kọ́tà àárò nìyẹn ṣùgbọ́n táwa dé ààfin ni mo wá ṣàlàyé fún kábíyèsí mo fi diagram hàn wọ́n ní gbogbo wọn wá rẹ̀yìn láàfin mo bẹ́ àbọ̀n fi mí ṣe ẹ̀yẹ́ ni wọ́n ní àwọn ti come across irú nǹkan báyìí ti pẹ́ ó ní pẹ́ yẹn èdè táwọn ní pé ìyẹn mí pé àwọn ọ̀tọ́ máa ní pé ó rí pẹ́ ní bíbá yìí títí wàá máa lọ nìyẹn nítorí túmọ̀ sí nìyẹn so ìkìlọ̀ ní mí yẹn wọ́n fi jẹ́ kọ́ mọ̀ wípé òkè yìí ó ń kìlọ̀ fáwọn kan bí kò sọ̀kalẹ̀ lórí ohun tí kíní ẹ̀ wá túmọ̀ sí ní 2022 nìyẹn so bí wọ́n ṣe ní pé ìbò kan ti wá ní 18th century ọba tó wà lọ́wọ́ sọ wá ìdọ̀rẹ̀ tì náà ní pé bàbá tàwọn ló gba òyìnbó yẹn wà ń bíbà ó ní pé tó wà ń bíbà yìí ni we shall be here for a while tẹ̀bá wọ̀rọ̀ tí òyìnbó yẹn sọ ní 18th century ó ti súnmọ́ ohun tó wà ń bí àwọn pé òyìnbó yẹn gbìyànjú láti gẹ́ẹ̀tì ohun tó wà ń bí nìyẹn bóyá wò bá ṣe yà tó bá ṣe ń wò lójú yìí tí ẹ bá ya fọ́tò ọ̀tọ̀ nìkan tí ohun tó wà ń bí gangan kọ́ lẹ máa wá tó wá rí fọ́tò máa gbé tẹ́ bá wọnú fọ́tò yẹn máa di pé
ó máa mú àwọn shape yẹn jáde dáadáa so shape yẹn lè ká mọ̀ pé alphabet Ayébádégbò ni wọ́n fi kọ́ so tí àwọn bàbá bá déètì alphabet yìí nìsín tó bá déètì ẹ̀ tábà ti mọ̀ ìgbà tó ti yẹn exist kò sí ni àwọn ìbúnà náà máa fẹ́ di àwọn náà fẹ́ wò tó bá wò ó tó bá kọjá ọdún tí Ọlọ́run ti dá àwọn òyìnbó ìyẹn ni pé àwa tí ń ṣe àwọn nǹkan àti ń kọ̀ nǹkan kó yẹ Ọlọ́run tó dá òyìnbó nìyẹn and bẹ́ẹ̀ ní ààfin wọ́n sọ fún wa pé it's about 20,000 years ago tó ti wà ń bẹ̀ láti ààfin ló sọ bẹ́ẹ̀ tó wáyé pé 20,000 years ago àwọn bàbá wa ti exist before Adam ni because Adam is just 7,000 years ago just 7,000 years ago you see so our forefathers have been in existence about 20,000 40,000 àwọn òyìnbó gan ṣe àwọn archaeologists kan ní táwọn rí lórí social media lẹ́ni tá máa ṣe pé kíní kan 40,000 years 40 kíní kan 1,000 years mọ́ báyìí pé sáwọn òyìnbó yìí ṣún ọ̀rọ̀ àrà àṣẹ ìtàn wa náà ń sọ yẹn àwọn ará tí exist ní àwọn time yẹn this is another proof so táwọn bàbá bá pa iṣẹ́ tí wọ́n tàbá fi hàn ayé tí gbogbo ayé bá ti wá rí ó ti fi hàn pé àti ń kọ̀ọ̀kan ìyẹn ni pé alphabet Odùduwà ni first alphabet on earth nìyẹn ìyẹn fi ní pé òun ni but lọ́wọ́lọ́wọ́ báyìí o òun ni the only talking alphabet on earth gbogbo alphabet tó wà lórí ayé thousands of alphabet ló wà láyé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo kò sí ètò sound tó sọ̀rọ̀ ńbẹ̀ Ayébádégbò nìkan ni ó sọ̀rọ̀ a talking alphabet ìyẹn there is no argument about that is the only talking alphabet on earth but tí àwọn bàbá bá pa iṣẹ́ tó ń sìn ó máa tó jẹ́ the first alphabet and the only talking alphabet on earth ṣe rí pé Ọlọ́run bá fi nǹkan kí àwa káàrọ̀ òjìrè so ká dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tó ń dìde àti Professor Banji Akintoye àti Arẹ́gbẹ́ṣọlá àti kọmíṣánná ìpínlẹ̀ Ondo náà tá a pàdé ní àná ká dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn iṣẹ́ wa ń bíbà ìta ìbá ti ṣe Ọlọ́run kó ràn wá lọ́wọ́. ẹ ṣe gan ẹ̀yin aráalé ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu wọn yẹn a ṣe ń padà bọ̀ wá sórí òkè láti wá ṣe ìwúlẹ̀wútàn gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n wa ṣe sọ kán mọ iye ọjọ́ táwọn bàbá wa ti ń exist lórí òkè kó tó di wípé wọ́n sọ̀kalẹ̀ ẹ mọ bá wa ká lọ. ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin aráalé ẹ wo òkúta tẹ̀ ń wò yìí ẹ wo bí Ọlọ́run ṣe ṣe oògùn kan ló gbé dúró ọmọ èèyàn kan ló gbé dúró iṣẹ́ Ọlọ́run lẹ́ ń wò yẹn àpáta yẹn dúró látijọ́ tí orí òkè ti wà lápáta yìí kò yí ẹ bá wà ní kẹ́kẹ́ kéré tó gbé dúró á yà yín lẹ́nu ẹ̀yà wò. ó kó ní ó yẹ kó pọ̀ báyìí abẹ́wọ́ta lẹ́ ń wò yìí ó yẹ kó pọ̀ báyìí ẹ̀kú yẹ dúró gbogbo wẹ́ẹ̀tì ibi ni wẹ́ẹ̀tì yẹn wà o wẹ́ẹ̀tì yẹn wà o mo ń lẹ́wọ̀ táwọn èèyàn sùn sábẹ́ ẹ̀. bẹ́ẹ̀ ni mo ń dàfẹ́ ya. mángò ní o ẹ tó bá fẹ́ jẹ ìyá mi. ẹ wọ òkúta ẹ wá wo ikọ́ máa wọ ẹ̀ fún ẹ̀wọ̀n kékeré ní nígbò. ẹ wo nǹkan kékeré tó gbé dúró ẹ má rò pé èèyàn ló ṣe èèyàn kọ́ o bó ṣe wà ń bẹ̀ látọdún bọ́dún ni o bó ṣe wà ń bẹ̀ láti ọdún bọ́dún kò lẹ́ ń wò ẹ wo bó ṣe rí lọ. ẹ wá tó wà á parí bá ẹ gbà pé báyìí wọn làbàtà ẹni fẹ́ mi. ẹ wá wò báyìí ẹni tí ò bá ní ẹni tó bá ń bẹ̀rù kò lè wá síbí torí ẹ wo bó ṣe dúró. ẹ tún wá wo àlọ́dá fìgọ̀ lára àpáta ẹ wo nǹkan tó wà nílẹ̀ ẹ wo bíbà. ẹ wo bó ṣe dúró títóbi ni fún Ọlọ́run ọba tí ò ní ẹni tá a lè fi wé láyéláyé. ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin aráalé àbúrò mi níbo la wà yìí. àgbàlá àìṣe Fásọrin. àìṣe Fásọrin báwo ló ń ṣe jẹ́ ní Ìdànrè. chief priest ńlá kan ni. àwòrò ṣàṣà. tẹ́gbẹ́ tó bá ń ṣe ọdún orósùn àwọn gan wọn ní ipa ńlá tó máa ń kó nínú ọdún tẹ́ pé tójò bá fẹ́ rọ̀ táwọn bàbá ní pé kójò yẹn dákẹ́ òjò yẹn á dákẹ́. tójò bá fẹ́ rọ̀ tẹ́lẹ̀ fẹ́ ṣọdún tó bá sọ pé kí òjò dúró àwọn náà máa dá òjò dúró bí táwọn tó ń mú òjò gbogbo àwọn ilé wọ̀nyí nǹkan. àwọn ilé báyìí ẹyọ kọ̀ọ̀kan oní nǹkan tó túmọ̀ sí wọ́n máa fi ń bọ nǹkan ni
every year tó máa ń ṣe ọdún ló máa ń pa àwọn ìgbín kọ̀ọ̀kan sí bíbá síbí. ẹ kí wá wo iye ìgbín tó ti wà bíbá àtìlẹ́yìn tó ṣe é kà àtìlẹ́yìn tí ò ṣe é kà ẹ mọ̀ pé ó ti pẹ́ wọ́n ti ń ṣe ọdún yẹn gbọ́. àwọn yàrá wọn nǹkan ṣé yàrá àwọn olóyè. bàbá oníyàwó àwọn ìyàwó bàbá tó bá ń ṣe ọdún yẹn wọ́n máa wá sí bíbá yẹn tó bá tún ń ṣe ọdún àwọn tó ń ṣẹ̀fẹ̀ initiate sí àwòrò tó fẹ́ join ní àwọn priest àwọn àwòrò àwọn rooms tó máa lò náà wà bíbá yẹn. ṣáà lè wọnú bí ìlọ́ba. rárá sáìnì ti wà níbẹ̀ torí wọ́n lè ní nǹkan agbára tó ń kó sínú bíbẹ̀. àwọn yàrá yẹn lẹ̀ ń wò yẹn. àwọn yàrá. ẹ rí pé àwọn ẹni tó fi ń sun gbogbo wà yẹn lélẹ̀ àwọn abọ́ tó fi ń dáná nìwọ̀n. ibi nǹkan. àwọn bí tó ti ń ṣe ìkọ́. dàbí pé ilé ìdájọ́ ni bí tí àwọn. ẹ rí pé orí ẹran báyìí lélẹ̀ bíbà náà ti máa ń ṣe ìbọ. táwọn àwòrán á wà tí wọ́n ti máa ṣáàtì attention. kí wọ́n á ti mọ̀ pégede òun lẹ gbọ́ yẹn. ilé àwọn àwòrò lára àwọn ilé àwọn àwòrò náà lẹ tó wà níbí ilé àwọn àwòrò yẹn náà ló lọ báyìí tó lọ. ẹ wo igi tó wù nínú àpáta ni igi wù sí o. bá a ti kúrò nílé àwọn àwòrò bẹ́ẹ̀ la tẹ̀síwájú là ń gbọ̀nà ààfin lọ èyún ààfin Ọwá ti ìlú Ìdànrè tí ń bẹ lórí òkè Ìdànrè ààfin tí wọ́n kọ́kọ́ ń lò nígbà ìwáṣẹ̀ ibẹ̀ náà lẹ̀ ń wò yìí tẹ́ ẹ sì ń wo onírúurú àwọn ère bí wọ́n ti kọ́ ààfin òun náà rèé ẹ gbọ́rọ̀ látẹnu ikọ̀ wa nípa ààfin àtijọ́ eléyìí tí ń bẹ lórí òkè Ìdànrè. ẹ̀sùn rẹ̀ rẹ̀ ẹ̀yin tẹ̀ ń wá káàkiri àgbáyé ààfin ọba Ìdànrè láwà ẹ̀ ààfin àtijọ́ tí wọ́n ń lò nígbà tí wọ́n wà lórí òkè Ìdànrè ibẹ̀ láwà ẹ̀ ẹ wo gbogbo àgbàlá ọba gbogbo àgbàlá ọba lẹ̀ ń wò lẹ̀ wò lójú mọ́ àwòrán yìí yẹn gbogbo àgbàlá ọba ni ram níbo ni bí. tẹ bá rí wọn ṣe ṣe wíwà ẹ báyìí ẹyí tó ti gbé táì kejì tẹ bá máa wà òní ilé báyìí ní balógun bíi security ọba wọn làwọn èrè méjèèjì ibi tí ọwá tó máa ń jòkó sí lélẹ̀ àwọn ìjòyè wọn ààyè àwọn ìjòyè ní ibi tí wọ́n mọ àwọn ibi tí wọ́n mọ kéékèèké ibẹ̀ làwọn ìjòyè ọba máa ń. ààyè àwọn ìjòyè ọba lélẹ̀ ibi tí ọba máa jókòó sí lélẹ̀ nígbà tí ọba ń gún wà. gbogbo àwọn èrè tó ń dẹ̀ lọ sí bíbà gbogbo àwọn èrè wọn ló ní ìjìnlẹ̀ láyé àtijọ́ kò sáṣọ tó ń wọ̀ ẹ̀rí èrè báyìí tó gbókó ẹ̀ síta. tó gbé nǹkan ọmọkùnrin síta ibi nǹkan kí ni bí wà fún. ọdọọdún náà máa ń pa màálù láti ìgbà tí ọba ti wà lórí oyè tẹ bá rí èrè ilé báyìí ó jọ chief priest ìyẹn every year ló máa ń pa màálù yẹn in case kán lè máa fi mọ iye ọdún tí ọba bá lò tó bá ti mú màálù kan wá sí bíbá ó níbi tó wá mú okùn màálù yẹn sí nínú ààfin tó jẹ́ pé gbogbo score màálù yẹn wọ́n máa rẹ́kọ̀dì ẹ̀ sí bíbá tó bá ti wá da ọjọ́ tí ọba bá wàjà wọ́n á ka gbogbo orí màálù yẹn wọ́n bá ti ka ibi tó tún fi okùn ẹ̀ sí nínú ìyẹ̀wò ọba wọ́n á tún lọ kà á níbẹ̀ oye tó bá wá jẹ́ the right year tó bá lò lórí iye kó tó wàjà. àwọn bíbá yìí nǹkan àwọn ibi tẹ̀wọ̀n. àwọn ìjókòó àwọn olóyè nìyẹn. àwọn ìjókòó àwọn olóyè ní gbogbo ibi tí a wà yìí lóòótọ́ ìjókòó yìí ẹni bá yẹ ṣe ìjókòó àwọn olóyè. ó lẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí yẹn ìjókòó ibi tí àwọn olóyè máa ń jókòó sí inú àgbàlá ọba gangan àwọn yàrá tó wà nílò á pọ̀ nínú àti ọba yàrá tó wà nínú àti ọkọ̀ bọ́ọ̀sì àwọn ìgbìyànjú àwọn òṣìṣẹ́ ọba nínú àti náà ló ń gbé tó wọ yàrá ọba tó pọ̀ ayé olórí náà ẹ̀rọ ọbẹ̀ já fi ọwọ́ ẹ̀jẹ̀ máa wo àfọwọ́ wọn nù.
báwo báyìí pé ẹ̀yìn ilé ọba ní ẹ̀yìn kùlé ọba níbi táwa yìí. ó ní èrè kan tá a fẹ́ wò. ó ní èrè kan tá a fẹ́ wò. díẹ̀díẹ̀ o. wọn ò sábà mú àwọn àlejò wá sí nígbà. wọn ò sábà mú àwọn àlejò wá sí níbi táwa yìí. èsì àti òṣìṣì wọn tí ó rẹ̀. níbo ni bí. àwọn ìjọ wọn bá ọ̀nà tó jáde sí látẹ̀yìn. ọ̀nà tó jáde sí látẹ̀yìn lẹ́yìn. èrè olóṣù gẹ́gẹ́ lélẹ̀. èrè olóṣù gẹ́gẹ́ tí wọ́n ń bọ lélẹ̀. àwọn reason why tí wọ́n fi gbé sí ibi táwọn èrè tó kún wà nǹkan olóṣù obìnrin alágbára ni ìyá rẹ̀ mọ̀bẹ̀ ni. ṣé pé èrè olóṣù yẹn obìnrin ni olóṣù. èrè obìnrin lolóṣù kò bímọ àrẹ̀mọ ló ń ṣe. ìgbà tó ń tọ́jú àwọn ọmọ a máa tọ́jú àwọn ọmọ lọ́wọ́ wọ́n wá bo wípé èèyàn tó ń tọ́jú ọmọ tí ò rọ́mọ bí bó ṣe rìn lọ inú àpáta nìyẹn wọ́n á wọnú àpáta wọn ò wá rí mọ́ dèní ìgbà tó ń lọ wọ́n rí traces ẹfun lẹ̀ tó bá ti rí àwọn ẹfun wọ́n wá trace ẹfun yẹn wọ́n trace ẹ̀ lọ ibi àpáta tó wọ̀ reason why tó máa fi ń bọ àpáta yẹn ní orosùn ìgbà tó wọ́n kúrò nínú ìlú àtọmọdé àtàgbà gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sick but ìgbà tó ń ti derive ibi tó wọ̀ tó ti rí ibi tó wọ̀ àgbà tó ń ti ń bọ ibi bẹ̀ everything ti tòrò nínú ìlú. láti ìgbà tí wọ́n ti ń bọ ibi tí orosùn wọ̀ ni nǹkan ti ń padà tòrò nínú ìlú ṣùgbọ́n nígbà tí wọ́n fọmọ bú ó bínú ó gbọnú àpáta lọ ìlú wa ń dàrú àwọn èèyàn ń síìkì wọ́n ń gbóná lóríṣiríṣi yàrá bí nǹkan. àwọn yàrá sọ̀rọ̀ pé nínú ààfin yàrá máa ń pọ̀ sínú ààfin. àwọn yàrá náà ààfin ni ṣùgbọ́n láwọn ibìkan bẹ̀ yẹn tó ní ọba máa ń gbà wọlé tí ọba bá fẹ́ bóyá tí ọba bá fẹ́ ṣọdún ṣe mọ̀ pé ọ̀nà ọba yàtọ̀ sọ́nà ìjòyè tó bá ń ṣe ọdún Orosùn ọba Ìdànrè jẹ́ ọba tó lágbára ẹkú tọmọ kékeré gan bá wojú ọmọ rẹ̀ lè kú lẹ́sẹ̀kẹsẹ̀ kì í ṣe ọ̀nà téèyàn bá gbà lọ́ba máa ń gbà because wọ́n láwọn ètùtù tán máa ṣe tó jẹ́ pé tó bá ti ṣe ètùtù yẹn kò sí anybody tó bá rìn sásìkò nǹkan lè ṣe reason why tó jẹ́ pé ọ̀nà tí ọba máa ń gbà ó gbúdọ̀ yàtọ̀ sí ọ̀nà tí àwọn ẹni tí òun ṣe ọba lásán tó wá gbà. ọ̀nà bo ni ibi táwọn ọ̀nà bí bàbá ẹ̀ ọ̀nà tó link sí ìta ni. ọ̀nà bí ìjáde síta jáde gbá bí ìjáde síta ẹ̀jẹ̀ àgbà wò ni ọ̀nà bá wa ká lọ. ẹni tí lọ́ba láwa yìí o ní ìlú Ìdànrè. wọ́n pẹ́ àwọn àtìpà lọ́rọ̀ nù láyé ìgbà rẹ̀ àwọn àtìpà ìgbà rẹ̀ lélẹ̀. àti ní báyìí tí wọ́n ń gba ibi ibẹ̀ wọ́n ń gba ibi ìkọjá lẹ́yìn ọba nǹkan. ibi tá a fẹ́ gbà báwo ni ibi tá a fẹ́ gbà báwo ló ṣe jẹ́. general road lélẹ̀ general road lélẹ̀ ọba ló máa ń gba bí. torí ìdá àwọn olórí ló máa ń gba bí. olórí ló máa ń gba bí kọjá ọba ló máa ń gba bí. ibi ni gbogbo èèyàn máa ń gbà. wọ́n á gbọ́ pé ibi tí ọba bá fẹ́ ṣọdún wọ́n ló máa ń fi àwọn òkúta kọ̀ọ̀kan síbì ní oṣooṣù tó fi máa ń ṣe òǹkà ọdún. ṣé wọn pé láyé àtijọ́ kò sí kàlẹ́ndà kò sí bọ́n ṣe ka nǹkan kán dẹ̀ lè fi mọ iye kán fi mọ ìgbà tó bá fẹ́ ṣe ọdún yẹn gan every month làwọn bá máa every month lọ́ máa drop akọ òkúta síbí ìbàyẹ̀ fún bíi kàlẹ́ndà
àwọn chief priest wọn àwọn babaláwo àwọn àwòrán yẹn pé òkúta mẹ́fà wọ́n ti mọ̀ pé wọ́n ti wà ní oṣù ọdún wọn ìgbà ẹ̀rọ náà máa make arrangement fún Orosun festival because kò sí kàlẹ́ndà tó máa fi kà á gbogbo ìgbà yẹn. ẹ ṣe gan ọ̀rọ̀ lẹ́ti gbọ́ lẹ́nu arákùnrin wa yẹn ṣùgbọ́n kinní kan tó ń kọ mí lóminú fáwọn ọmọ Yorùbá pàápàá jùlọ ìjọba Ondo State ibi ìjẹ́ àyè kan tó yẹ kó jẹ́ àyè ìgbafẹ́ tí a mọ̀ sí tourism center tó jẹ́ pé ó yẹ kí àwọn èèyàn wá máa wò láti gbogbo ìlú láti gbogbo orílẹ̀-èdè àgbáyé ṣùgbọ́n tó jẹ́ pé tí ẹ bá wọ gbogbo àyíká ààfin gbogbo ẹ̀ ló ti ń dẹnu kọlẹ̀ tó sì jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ondo ló ń ṣàmójútó gbogbo ibi tí a wà ṣùgbọ́n tí ò sí ọwọ́ ìjọba lára ẹ̀ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ó fi hàn pé ogún ìní ìlú Ìdànrè ó tó jẹ fún ìlú Ìdànrè láì ṣe wípé wọ́n rọ̀gbọ̀kún lé ọrọ̀ ajé míì pàápàá jùlọ ìlú Ìdànrè jẹ́ ìlú tó jẹ́ pé kòkó ni ọrọ̀ ajé wọn tá bá ń sọ̀rọ̀ nípa kòkó ní Ondo State Ìdànrè jẹ́ ìlú kan tó ní kòkó tó sì jẹ́ pé kò sí ọrọ̀ ajé méjì ju kòkó lọ tá bá tún wá ká ọrọ̀ ajé kòkó tá a gbé pọ̀ mọ́ ibi báyìí a rí i pé ìlú Ìdànrè jẹ́ ibi tí ó yẹ kí àwọn ọmọ Ìdànrè máa gbádùn láìsí wípé wọ́n ní àdójúkọ ìjọba kankan nítorí gbogbo ìlú lórílẹ̀‐èdè àgbáyé ló yẹ kán máa wá ṣe ìrìn àjò afẹ́ nílùú Ìdànrè ṣé bá ṣe ń gun òkè àpáta bọ̀ ní ká sọ ni àbí àwọn mẹ́rìírí tó wà lórí òkè àpáta tí a fojú rí tí a sì fi hàn wá ó fi hàn pé ilẹ̀ Yorùbá yìí Ọlọ́run dá wa dára púpọ̀ ó sì kó nǹkan lọ́ràá lóríṣiríṣi sí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kù sọ́wọ́ wa nírí jù báyìí lọ ààfin kábíyèsí Ọwá of Ìdànrè tó wà lórí àpáta ní ìgbà ìwáṣẹ̀ ibẹ̀ la fi hàn yín lọ́wọ́lọ́wọ́ ẹ má bá wa ká lọ. ibi tí a wà ní yàrá ìyẹ̀wù tí ọba bá wàjà ọba míì tó bá fẹ́ jẹ ibi ló máa kọ́kọ́ dúró sí ibi tó máa kọ́kọ́ wà dédé tí ọba míì bá fẹ́ jẹ ibi ni ó dúró sí tí ó ti lo gbogbo àsìkò tó fẹ́ lò bíi ìpẹ̀bí ibẹ̀ la wà ẹ rí pé gbogbo bí tá a wà gbogbo ẹ̀ ló ti wó ibi tó yẹ kán tún ṣe ni káwọn ìjọba tún ṣe kówó máa wọlé ń bí ṣùgbọ́n wọn ò tún ṣe gbogbo ẹ̀ ló ti wó palẹ̀. ìrìn àjò náà jágùn torí pé orí òkè náà tóbi púpọ̀ kódà àwọn ibìkan ń bẹ tá a láǹfààní àti débẹ̀ nítorí pé ọ̀nà tó débẹ̀ ti dí bíi ojú ẹsẹ̀ agbógun yìí ló jẹ́ pé tí ẹnikẹ́ni bá ti ẹsẹ̀ bọ bẹ̀ ò bá ṣàgbàlagbà àbí kó ṣe ọmọ kékeré ojú ẹsẹ̀ agbógun yìí yóò ṣe déédéé ẹsẹ̀ ẹni tó bá ki ẹsẹ̀ rẹ̀ bọ bẹ̀. àfi tó nítọ̀hún bá jẹ́ alágbára àbí ẹlẹ́mìí òkùnkùn kan bóyá bí àjẹ́ àbí àwọn míì ó ní ojú ẹsẹ̀ agbógun kò ní í ṣe déédéé ẹsẹ̀ rẹ̀. lẹ́yìn gbogbo àbẹ̀wò wa sí orí òkè Ìdànrè báyìí ni a ṣe ń sọ̀kalẹ̀ padà lórí òkè náà àti àwọn ikọ̀ wa àtàwọn ọ̀jọ̀gbọ́n tá a jọ lọ tí gbogbo wọn sì lọ ṣe àbẹ̀wò sí ààfin kábíyèsí Ọwá ti ìlú Ìdànrè ọba Frederick Adégúnlẹ̀ Arọ̀lóyè JP OFR Arúbíẹfun ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ ọba ìlú Ìdànrè lọ́wọ́lọ́wọ́ di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. wọ́n fẹ́ tọrọ àforíjì tí mo rí gbogbo ẹ̀jẹ̀ tí ń dúró dè wá gẹ́gẹ́ bí ìrìn àjò wa lákọ̀ọ́kọ́ kí n tún fi àwọn èèyàn wa bàbá wa tán wà ń bí àwọn ni Professor David Aremu Awúlẹ̀wátàn ni wọ́n tá a pè ní archaeologist láti wá sí Ìbàdàn. olóyè Tolúlàṣẹ Ògúntósìn ó jẹ́ onímọ̀lù pé tí máa ní àjòta wáyé ó ní atọ́kùn àjòta fi wáyé torí ó jẹ́ nǹkan tá ń lọ ń wò tá ń pè ní Òkè Ìdànrè àti èròǹgbà wa fún Òkè Ìdànrè ó jẹ́ ẹni tí Elédùà táwọn bàbá wa tán ti sùn tán fi àṣẹ sí lẹ́nu tán dẹ̀ fi hàn pé Òkè Ìdànrè gbọ́dọ̀ lọ síbẹ̀ lónìí ọmọ Iléṣà ni wọ́n ṣùgbọ́n ọdúnlógbò ní ọ̀sẹ̀ wà sí ọdúnlógbò lọ́wọ́ ní Benin Republic. àwọn màmá wa láti Ọ̀wọ̀
wọ́n ti jẹ́ agbẹ́tẹ̀rù èdè jáǹpè ní abẹ́jìọ̀gbè alifábẹ́ẹ̀tì Oòduà tí a tún torí ẹ̀ wá sí náà báyìí. Màmá wa. Chief Ọgbákáyọ̀dé Ọ̀fọ̀wọ̀. Màmá náà tán tó jọ wá. Alhaja Ismaila Ramat ní Ọ̀wọ̀kúnlẹ̀. Ìyáàfin Akọ́mọláfẹ́ Victoria Dúpẹ́ láti Àkúrẹ́. Ṣùgbọ́n lọ́jọ́ tẹ̀lé wa ọmọ yín wà ń bí láti Dàrè ọmọ Yèyé Oge Olúfọlájì. Ẹ̀kúnlẹ̀ o. Ṣe rí ìdí tá a fi wá àti ń wá ń bí tipẹ́tipẹ́ tí aláti ṣe ìwádìí lórí Òkè Ìdànrè lọ́nà méjì àbọ̀nà mẹ́ta. Àkọ́kọ́, Òkè Ìdànrè jẹ́ bíi tí ó yẹ kó jẹ́ bíi àgbéwò fún gbogbo àgbáyé. Ó sì jẹ́ kí ó jẹ́ bíi tí àwọn àjọ táǹpé UNESCO tó ń gbọ́dọ̀ gbà gẹ́gẹ́ bíi World Heritage Site tó jẹ́ ti àgbáyé. Ṣùgbọ́n gbogbo ètò àti nǹkan tó ń ti láti gbà yẹn kò jẹ́ kí àwọn torí wọ́n ti wá lẹ́ẹ̀kan mo wá bí ìgbà kan wà. Ṣùgbọ́n wọ́n ti rí òkè kò fún wọn ní ìwúrí láti gbà torí tó yẹ ká síbẹ̀ àṣẹ. Ohun tó tẹ̀ tó wá pé pàmpárí tí Ọlọ́run tó wá fẹ́ kó fi ìdí ẹ̀ múlẹ̀ ni ohun tí Ọlọ́run fi àṣírí ẹ̀ hàn olóyè Ògúntómísìn pé ohun tí wọ́n kọ sí ara òkè yẹn tí wọ́n pè ní ìjọ ìmúlò wọ́n sọ pé òyìnbó kàtì ṣùgbọ́n sìn òyìnbó ti kà báyìí àwọn ọmọ Oòduà ti kà wọ́n ti sọ túmọ̀ ẹ̀ torí pé ìgbà tí àwẹ̀ wá tó wo kiri yẹn ntọ́nà fi mọ̀ ìgbà tó lọ fi síbi alifábẹ́ẹ̀tì yẹn ohun tí wọ́n kọ síbẹ̀ ó bá nǹkan tí ò ní ìtumọ̀ ẹ̀ fún ìgbà tó tẹ̀ wá síbí tó wá sọ́dọ̀ bàbá ń gbà wọ́n sọ fún pé òyìnbó kan ti wá ń gbà kan bóyá alẹ́ 19th century pé ó ti sọ pé nǹkan tán kọ síbẹ̀ bó ṣe jẹ́ ni ó wá jẹ́ nǹkan tí àwẹ̀ náà fi tọ́lọ̀ fún àwẹ̀ pé nǹkan kọ síbẹ̀ nìyẹn yẹn ló ní pé àwa Yorùbá náà ti ń kọ nǹkan kó òyìnbó tó dé ṣùgbọ́n àmọ́ yìí torí pé gbà táwọn òyìnbó dé wọ́n ti kó fún wa lọ wọ́n gba tiwa wọ́n ti fomi ọbẹ̀ kó wa ń búrẹ́dì lọ òun ló jẹ́ ká bàbá ti wáyé ń ta ní ìkánibí ní ìlú òyìnbó ló wà owó tán máa pa ń bẹ̀ lọ́dọọdún trillions of naira gẹ́gẹ́ bí ìwé.